ẹ̀yin tèmi, you need to just keep watching Bisi Ologe. Ẹ̀yin náà mọ̀ wípé ètò tó máa ń gbé àwọn èèyàn jàǹkànjàǹkàn wá ni, ètò tó máa ń mú àwọn èèyàn jàǹkàn wá bá yín ni. Don't change that. Lóye gbogbo ní fìlà funfun, bàbá wa Abdul-Lateef Adéríbigbé Ọ̀pẹ́lúwà Onídùn fún àlejò wa. A dúpẹ́ torí ẹ fún wa níyọ̀ǹda ká gba ẹnu yín sọ̀rọ̀ fún àwọn ará ìlú Ìjọ́rá àti gbogbo agbègbè ẹ̀, pàápàá jùlọ fún àwọn òdìbò tó wà nínú kingdom yìí. A dúpẹ́ fún yín bàbá wípé ẹ bá wa fi òǹtẹ̀ tẹ ètò ìdìbò èyí tí à ń wò níwájú wa. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìyọ̀ǹda ká lè bá àwọn èèyàn wa sọ̀rọ̀, àwọn ará ìlú Ìjọ́rá, wípé akitiyan tí à ń ṣe òun ni láti ṣe àfihàn wípé a darapọ̀ mọ́ ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ ní orí ìdíje àtìyàn ààrẹ ìlú Nàìjíríà àti gómìnà ìlú Èkó. A wá kí ẹ̀yin èèyàn wa lọ́kùnrin lóbìnrin wípé ọ̀rọ̀ ìbò tí ó ń bọ̀ lọ́nà, wípé kẹ́ jọ̀ọ́ kẹ́ jáde, kẹ́ túyáyá, kẹ́ túyàyà, kí ẹ wá fi ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀ hàn wípé ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ pé ẹgbẹ́ tí ó ṣe é dúró tì tí ẹ̀dẹ̀ máa dúró tì yín. À ń fún yín ní àrídájú pé pẹ̀lú ògo Ọlọ́run àṣẹ Èdùmàrè ẹgbẹ́ wa ò ní dójú tì yín. Àwa ń dúpẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n nígbàgbọ́ nínú ẹgbẹ́ wa, pàápàá jùlọ tó nígbàgbọ́ nínú ààrẹ pẹ̀lú ògo Ọlọ́run tí ó máa jẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà, Aṣíwájú Bọ́lá Tinubu, àti gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú, wípé ẹ jọ̀ọ́ kì í ṣe pé ẹ fẹ́ dìbò nìkan, àmọ́ kẹ́ jáde kẹ́ dìbò yẹn kí ìbò yẹn kú, ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ wà fún àtonílé àti àlejò. Èní yìí kò ní jẹ́ àwámọ̀ sí ìlú yìí. A tún padà bọ̀ ká tó dìbò, a tún máa padà wá tá bá dìbò. Gbogbo eléyìí tí bàbá wa sọ, a dúpẹ́ gidigidi, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé àmọ́ oore, ẹ ṣé àdúpẹ́. CGI! Ẹ jẹ́ ká gba káàdì ìdìbò wa kí gbogbo wọn jáde ká dìbò. Ẹ má jẹ́ àfojọ́ náà ṣe bẹ̀rẹ̀ àtàbí láti máa ṣeré. Ẹ jẹ́ ká jáde ká gba káàdì ìdìbò. Káàdì ìdìbò fún ẹgbẹ́ onígbàlẹ̀ lólu ló kú báyìí o. Thank you.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.